bàbá àmàkù olúwa ẹ sà. adúpẹ́ fọlọ́run o. orúkọ tí yín lẹ́kùnrẹ́rẹ́ sà. orúkọ mi ni ọmọọba Ibrahim Abdulhakeem tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ayọ̀bí herbal therapy center. bàbá wọn ní nínú òfin nínú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà bí nàìjíríà ṣe wá rí lẹ́nìí tí ariwo pákáleke kò sówó epo wọn àti jẹ àti mu àti náà àti lò tó ń ṣẹlẹ̀ lásìkò yìí gẹ́gẹ́ bí oníṣègùn ìbílẹ̀ tí ó tún mọ́ padà dáadáa tó bá ń rí báyìí kí ni ó yẹ kéèyàn ṣe kí lohun ẹbọ kí ni ohun ètùtù tẹ́yìn náà fi máa rọ́wọ́ mú lọ sẹ́nu lénìí. olóòtú Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ àjíǹde ara ẹnì kọ̀ọ̀kan mọ̀ jẹ́ sórí ilé ayé yìí ó gbà pé èèyàn gbọ́dọ̀ ní pílánù fún ètò ayé èèyàn bí èèyàn ò bá ní pílánù fún ètò ayé ẹ̀ tó bá ní nǹkan ẹyọ kan lòún gbẹ́mìí lé òun tó ń tan rẹ̀ ni nílùú tá a wà yìí ńlọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan ń sáré ságbàsúlà mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣà gbogbo nǹkan láyé ọjọ́ orí dìtámì ọjọ́ orí ó dìtámì téèyàn fẹ́ ṣe ṣébí la ti ń rí nsìn ọmọ 22 years ń kú wọn á ló lówó ọmọ 27 years ń kú ọmọ 30 years ń kú báwo ló ṣe rówó yẹn báwo ló ṣe kó tó jogún bówó yẹn ni àbó ṣiṣẹ́ tọ̀ èèyàn lè jogún bá owó tí ò bá ṣiṣẹ́ tọ̀ ó máa tán. n tó ń yà mí lẹ́nu pẹ̀lú gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀sìn ni pé n tí wọ́n ń wá ọjọ́jọ́ orí wọn lọ ibi tó dẹ̀ ti fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún wọn ní lọ́bẹ̀ àfi ibi tí wọ́n ti máa pàdé n tó máa tètè ká wọn kúrò nílẹ̀ wọ́n ní owó ọmọ àjọ náà wèrè ọmọ àdáyà ẹ mà kó nítumọ̀ bẹ́ẹ̀ni torí ẹ̀ mọ̀ nígbà tá a sọ ń pa àṣírí owó kọjá a sọ wípé kíní ẹranko ó dáa ju ti ènìyàn lọ ntí ò dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ ju tó yé wọn lọ èèyàn ò lè sáré kọjá kádàrá. bàbá láìpẹ́ yìí ni a rí ọmọ kan tí àwọn ọlọ́pàá mú tọwọ́ ọlọ́pàá tẹ̀ tí ọmọ yìí ní àìrí náà àìrí ló ń bá fámílì àwọn fínra èyí ló mú tó fi kí wa bẹ́ẹ̀ mọ́lẹ̀ ó sokùn mọ́ lọ́rùn ó fa kìnìún abẹ́ ẹ̀ lọ ó fa lọ ó lóun rí ṣéǹjì díẹ̀ kó tó di pé òun ò tiẹ̀ wá rí ṣéǹjì mọ́ ọwọ́ ọlọ́pàá ti tó ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ irú eléyìí ń kọ́ sà níbo la fẹ́ bá yàrá já. ẹni tó yẹ ayé bá yé òun ló máa ráyé lò ẹni tó yẹ ayé ò bá ti yé kò lè rí lò pẹ́ ṣé ń sìn gbogbo tó ń sáré gbásáré àwo ṣé wọ́n bá fún un ní láìfù ń sìn ní ọgbà ẹ̀wọ̀n só ti wá dolówó kò dolówó wọn lòun àfẹsọ̀mú kì í bàjẹ́ wọn agbáfagbára múni lára wẹ́rẹ́wẹ́rẹ́ èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ló ń dìbò plan fún ní àjọ ayé ẹ̀ báwo ló ti fẹ́ débi tó ń lọ kò lè débi kankan èèyàn ń tàn ra ẹ̀ ní afasẹ́gbèjò kí ló ń ṣe ó ń tan ra ẹ̀ jẹ. kéèyàn di òpó ọlọ́run mú. bẹ́ẹ̀ ni nítòyàn iléeṣẹ́ wa ń farapamọ́ jẹ̀yàn yà ọlọ́run mọ̀jẹ̀ níta bá rí lásọpá rí níta bá rí àsọpá rí. fẹ́ntì. ìyẹn ò ní níta bá rí la máa sọpá rí níta bá rí ànísọpá rí. kèsì torí àtijẹ la fi ń sọ̀rọ̀ adúpẹ́ fọ́lọ́run pẹ̀lú àánú ọlọ́run tọ́lọ́run ṣe adúpẹ́. orúkọ gbọ́dọ̀ bàjẹ́ kówó tó dé torúkọ bá bàjẹ́ kówó tó dé kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí i. àìmọye àwọn ọ̀tọ̀kùlú tá a lè sọ ń pa wọn. inú kọ̀rọ̀ láyé ò ti dá wá síta inú kòkò dúdú lẹ̀kọ́ fún wọn ti jáde. kọ́lọ́run kó ṣàánú wa. lára ìgbìyànjú àwọn èèyàn náà ni wọ́n á ní wọ́n ṣe yahoo la gbọ́ nígbà tó yá wọ́n tún lọ́ọ́ fi plus kù gbogbo eléyìí náà kí làtúbọ̀tán kí ni àpadà sí ẹ̀ nínú ayé ọmọ èèyàn àti pé àwọn ọmọ tó ń ṣe kínní náà iṣẹ́ ò lè ní fáwọn òbí wọn wọ́n ṣáà ní ìyá wọ́n sì ní bàbá. ẹ mọ̀ pé wọ́n lọ́mọ ẹ̀ ò ṣàgbàfọ̀ òun ká sọ wálé ẹrójú olè ẹ̀ mú. mo ti sọ ń pa àwọn nǹkan báyìí sẹ́yìn tá a tún gbọ́dọ̀ mọ padà sórí ẹ̀. bí a bá sọ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ wọn á gbọ́ ẹni tí ò dẹ̀ ní gbọ́ kò ní gbọ́.
látara pé bóni ṣe rí ọ̀la lè mọ́sá ìrí bẹ́ẹ̀ òbí mi ò lè bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ débi kó fẹ́ kọ́ látara kíni bẹ́ẹ̀ bá belong síbì kan iṣẹ́ tó ń ṣe tó lè proof ẹ̀ níta Alóore TV là ń bá sọ̀rọ̀ live and direct ń sìn òsibí tí ò ti lè fọwọ́ ẹ̀ sọ̀yà níbi téèyàn ti bẹ̀rẹ̀ téèyàn bá bẹ̀rẹ̀ sí ní kà tán bá rí i pé ń sìn ọ wà nú ọlọ́yẹ ó ń ṣe gbáǹsà wọn ọmọ bí tó ti bẹ̀rẹ̀ o wọn mọ̀ fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tàmẹ̀dò sóńtọ̀ wọn ò ní lulẹ̀ mo kàn gbà àwọn òbí nímọ̀ràn pé kí wọ́n bá àwọn ọmọ sọ̀rọ̀ gbogbo ohun tí èèyàn bá ń ṣe ẹni tí ò ní iṣẹ́ gbòógì kan lọ́wọ́ ń sìn tó ní òní 200 million òní 300 million lákàntì mo ṣe gbáhùn ṣàwò kí lọ́ọ́ la fẹ́ sọ àtúbọ̀tán làgbà gbogbo dáhùnṣe ẹlòmíì máa kú gbogbo ohun tó ní tó ti fílẹ̀ àtán kí ni gbogbo eré téèyàn sá wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ sípà ṣé bó o bá ra ìmọ̀ye mọ́tò kí ni tó máa ṣẹlẹ̀ lọ́la ṣe. ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ sí tí ó ní epo wọn kinní kan sí owó ló fẹ́ fi rà á ọ̀sájé kò gbà rí báwo ló ti fẹ́ lo láìfọ ẹ̀ nítorí rọ̀ mọ́ ayé ìpọ̀ kéèyàn sì jẹ́jẹ́ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá fáwọn tí wọ́n fẹ́ kàn sí pé àtò ẹ ti ẹ̀yẹ̀ wá lọ́wọ́ kan bò ó ẹ bá wa kí la lè báwo la lè tọ́ ayé wa tá a fi dá tá a fi rọrùn jù báyìí lọ nọ́mbà wọn lè pè yín sí kí sì lórúkọ iléeṣẹ́ yín. orúkọ iléeṣẹ́ mi ni Ayọ̀bí Abba Therapy Center olùléeṣẹ́ wa dẹ̀ wà ní Bàrùwá ní Ìpàjà mbí lẹ́kọ̀ọ́ ní Ìkẹ́ Olúwa lẹ́kọ̀ọ́. nọ́mbà yín tó lè pè yín sí. 080 38 46 7945. lẹ́ẹ̀kan sí. 080 38 46 7945. a máa rí báwo ó dàbọ̀.